olórin fújì tẹ́ nífẹ̀ẹ́ jùlọ kálẹ̀ lè mú àti pé nígbà tẹ́ pàdé Alhaji Taye Currency àti Alhaji Alabi Pasuma ta ni ẹ bá mi gbé àwọn méjèèjì yẹ̀wò lójú òṣùwọ̀n ẹ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Lákọ̀ọ́kọ́ mo ti rí Alhaji Pasuma, mo ti rí wọn ọ̀gá ńlá, mo ti rí wọn ní ẹ̀ẹ̀mejì. Wọ́n wá fẹ́ máa lọ ọ̀nà wá ṣe àwọn sójà tó wá gbé wọn ẹ̀gbẹ́ wa náà gbé ìgbà tí màá padà wá rí wọn èmi àti Fábùnmi lórí wọn. Fábùnmi Òkèmẹsì olóògbé Fábùnmi Òkèmẹsì. Bẹ́ẹ̀ni èmi àti wọn lórí wọn gbà yẹn. So ìgbà yẹn wọ́n wá ṣeré kan ní Ìjẹ̀rò ní Èkìtì ìgbà yẹn. So ìgbà yẹn ni wọ́n tiẹ̀ fún Fábùnmi lówó gan lọ́jọ́ yẹn. So wọ́n dẹ̀ ṣe wọ́n kí gbogbo àwa tá a tẹ̀lé wọn gbà yẹn. So wọ́n kí wa àkí wọn. Mo sọ pé láti ìgbà yẹn èmi náà ti ń fọ́ fún wọn. Ṣàṣà làwọn orin wọn tí mi ò láì. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe àlẹ́ àwọn eré tó ń ṣe ní stage. Live performance. Mo máa ń fẹ́ kí n máa gbọ́, mo dẹ̀ máa ń follow. Ẹ ti pàdé Alhaji Taye Currency náà rè bàbá honourable. Mo ti pàdé wọn. So nígbà tẹ́ pàdé wọn náà kàn tàbí èmi àti wọn gan ní picture. So àga tí bàbá Kọ́ládé Àlàbí jókòó sí tébù yẹn náà làwọn náà wá jókòó sí. So èmi náà dẹ̀ wà pẹ̀lú bàbá. Kódà mo kí wọn, Alhaji mo fẹ́ bá yín ya fọ́tò, wọ́n dẹ̀ wá báyìí mo ya fọ́tò. Wọ́n sì mọ ìgbà tí mo rí wọn ní tí mo kọ́kọ́ rí wọn yẹn bí wọ́n ṣe sí wa lọ́jọ́ yẹn ó yàtọ̀ sí bọ́n ṣe padà ṣe. Kì í ṣe pé bóyá Ọlọ́run ṣe bá Ọlọ́run ti fẹ́ láǹfààní báyìí ẹ tẹ́ pé ẹ ti pàdé Alhaji Alabi Pasuma tó pàdé ìyẹn bàbá honourable náà ìyẹn Taye Currency. Wọ́n ní kẹ́ mú kan náà méjèèjì báyìí pé ó kí ayé mú kan nínú àwọn méjèèjì pé ta lè máa mú kó kí àyàn tẹ́ gbé fún jù. Yàtọ̀ sí pé àwọn méjì yẹn gan wọ́n bá ní kí n mú onífújì tí mo dìídì nífẹ̀ẹ́ sí jù. Yàtọ̀ sí pé àwọn méjì yẹn gbogbo àwọn tó ń kọ fújì yẹn Pasuma ni mo máa mú. Generation. Ohun ojú rí pẹ̀lú MC Churchy K. Ẹ kú dédé ìwòyí o lórí ètò ilé ìta pẹ̀lú ohun ojú rí ìyẹn lórí ìkànnì Churchy K TV láti máa ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wá pàápàá jùlọ àwọn àgbà ọ̀jẹ̀ tàbí àwọn tó ní ẹ̀bùn láti mọ gbogbo àwọn ìdojúkọ léyìí tí wọ́n ti rí lónìí. A ní ìyẹn bí ẹ̀ka pọ̀ lóṣù orí ìtàgé ni àbí àwọn tó máa gbé nǹkan jáde yẹn lórí ẹ̀rọ káyélujára tó jẹ́ pé wọ́n wà bí lónìí yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá dé lórí ìfẹ́ tó bá ń tẹ̀lé wọn máa mọ̀ sí DJ Martino Adédára. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun sá olóòtú, ẹ ṣe gan ta. Ẹ jẹ́ àlè mọ̀ yín àti pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan ìyẹn nípa ká máa ya content ká máa gbé sórí social media. Ọ̀rọ̀ ńlá nìyẹn. Lákọ̀ọ́kọ́ orúkọ mi ni Tèmítọ́pẹ́ Martins Adédára. Orúkọ mi lórí social media ni DJ Martino Adédára. Iṣẹ́ content tí mò ń ṣe yìí aṣáàdúpẹ́ pé a ti ń ṣe ni because èmi gan náà ò rò tẹ́lẹ̀. But ìgbà mo ṣáà ti ń ṣiṣẹ́ ní radio station àwọn èèyàn tó wà níbẹ̀ máa sọ fún mi bọ̀bọ́ yìí ò funny o, bọ̀bọ́ yìí ò funny o, ó ṣe máa ṣe báyìí, ó ṣe máa ṣe báyìí. Which tẹ́yìn gan náà wà lára àwọn tó máa ń sọ́nà gbà ẹ̀. So díẹ̀díẹ̀ ni mo rí pé tí n bá sọ̀rọ̀ bóyá a jọ jókòó nìkan tí mo ṣàwàdà a rí pé àwọn èèyàn rẹ́rìn-ín. Ok jẹ́ kí èmi náà máa ṣe. Mo ṣe kan èkejì títí bí mo ṣe rí pé mo bára mi bẹ́ẹ̀ nìyẹn. So ti ìrírí ayé náà tí mò ń ṣe ọjọ́ kan náà mo kàn sọ ẹnìkan náà tún sọ fún mi ó ṣe máa ṣètò lórí ó dá mi ṣètò. Mo ṣe ṣe ọ̀rẹ́ mi kan ní kí n ṣe lórí TikTok. Mo ṣe ṣe lọ́jọ́ yẹn everybody dẹ̀ like ẹ̀. From there náà ni mo bẹ̀rẹ̀ tí mò ń ṣe dòní lọ́nà dẹ̀ ń gbà fún wa. Àdúpẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn tá a dẹ̀ sì ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. But DJ tó wà lára orúkọ yín bó lẹ ti rí ẹ ṣe iṣẹ́ DJ náà rí ni. Àwọn ṣọ̀wọ́ṣọ̀wọ́. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ DJ yẹn mo tiẹ̀ kọ́kọ́ kọ́. So even ìgbà tí mo fẹ́ wọ radio station iṣẹ́ DJ ni mo dìde iṣẹ́ DJ yẹn mo kọ́kọ́ ń ṣe because mo ti bá àwọn MTN tó máa ń ta fóònù tó ń ta síìmù. Ayé ìgbà tó ń ṣì ń ta fóònù ta síìmù yẹn mo ti bá wọn tà káàkiri ní Èkìtì, ní Kogi state, ní Ọ̀ṣun, ní Kwara, even Ondo state. Àṣà làwọn ibi tí mi ò dé ńgbà yẹn. Ayé ìgbà síìmù 100 naira kankan yẹn. So DJ ni mo máa ń ṣe ńgbà yẹn. So DJ yẹn náà ni mo ṣe títí tí mo fi wọ radio station. Òun náà mo ṣe tí mo fi dé àwọn radio station lóríṣiríṣi
mo fi mọ àwọn Bíọ́dún Fábùnmi kankan. bí ìrírí ayé yẹn bọ́dẹ̀ tí ní inspiration ta ló inspire yìí ṣọlẹ́ nìkankan wà tó yẹ nìkankan àti ẹ̀ pé ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe ìyàtọ̀ sí bí Fábùnmi tó tún jẹ́ tó ń ṣe ìrírí ayé rí àbí tó ń ṣe ìrírí ayé tẹ́ pé ẹ tó tààpù lára wọn. wọ́n wà Okay. wọ́n tiẹ̀ pọ̀. Fábùnmi yẹn náà ni number one. Okay. Though ìgbà tí mo wà lọ́dọ̀ wọn DJ ni mò ń ṣe. Okay. But màá máa rìkọ́ọ̀dù wọn, wọ́n á máa ṣe nǹkan lójú mi. Èmi dẹ̀ ń wo gbogbo ìgbà, kì í ṣe pé mò ń kọ, kì í ṣe pé mo tiẹ̀ ní pé mo fẹ́ kọ, but nǹkan tó ń ṣe lójú mi, àwọn yẹn ò tiẹ̀ wá wọnú ìrírí ayé dáadáa. But ìgbà tí mo wá wà ní ọ̀dọ̀ bàbá Kọ́ládé Àlàbí Lóṣogbo. mo jẹ́ studio engineer wọn. Ó túmọ̀ sí pé ẹ tún lè porúkọ bẹ́ẹ̀ ṣe wà yẹn. Mo tún kọ́ yẹn náà. Okay. Gbogbo iṣẹ́ la ti fẹ́ kọ́ tán. Though mo tún kọ́ studio engineer. Kódà àwọn gan bàbá Kọ́ládé Àlàbí yẹn àwọn ló fi mí sí ẹnu iṣẹ́ tí mo fi kọ́ studio engineer yẹn. Ìgbà tí mo dẹ̀ kọ́ tán wọ́n ní wọ́n lè wá máa ṣiṣẹ́ ní studio ẹlòmíì mọ́. Wọ́n ṣe set up studio sílé wọn gangan ìyẹn lóṣogbo. So ilé náà ti wá record. Wọ́n dẹ̀ gbà mí pé as a studio manager kí n máa ṣiṣẹ́ fáwọn nìkan. Kì í ṣe pé mò ń ṣiṣẹ́ fẹ́ lòmíì. So gbogbo program tẹ máa ń gbọ́ tó ń ṣe lórí program ní rédíò yẹn wọ́n yẹn lọ bẹ̀ mọ́. Wọ́n náà ti dàgbà pé wọ́n lè máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn. So a máa ṣe ní recorded. So tó bá ti wá rìkọ́ọ̀dù yẹn èmi àti wọn nìkan náà ló máa jókòó sínú studio. Tó bọ́n ṣe ń ṣe lójú mi lójoojúmọ́ lèmi náà fọkàn sí. Tó bá ti wá ṣe bóyá ẹ mọ̀ pé ilé wọn ni anytime wọ́n lè rìkọ́ọ̀dù díẹ̀ kan tó ń ṣeré lọ tán ní wọ́n gbà kọ́. So èmi á wá máa ṣe lẹ́yìn wọn màá máa sọ nǹkan tí wọ́n sọ yẹn tó kinní kan. Tó ti bá wá ń ṣe wọ́n máa there was a time tó wá ká mi mọ́bẹ̀ tí mi ò mọ̀ pé wọ́n ti wọlé wọ́n ti dé. Wọ́n ní kí n kúkú máa ṣe bí mo ṣe ń ṣe lọ yẹn mo wá rẹ́rìn-ín. Mo ní mi ò mọ̀ wọ́n ní o máa ṣe ṣe bí òun sí mi jẹ. Mo ní mi ò sí mi jẹ wọ́n wá ní kí n ṣe. So mo ṣe wá ṣe lọ́jọ́ yẹn wọ́n kàn rẹ́rìn-ín. Wọ́n ní ìwọ náà dẹ̀ sì lè ṣe lọ́jọ́ iwájú o. So ọ̀rọ̀ yẹn ló wá gbé mi nígbà tí mo wà ní school. So ó wá ní torí Edo State mo ti lọ school. Ó wá ní association kan tá à ń ṣe ń bẹ̀ tó jẹ́ ti àwọn Yorùbá. Radio station wà nínú school yìí. So wọ́n máa ń ṣe program Yorùbá ń bẹ̀ tọmọ Yorùbá kan máa ń kọ. Tí school yẹn ti wà àwọn mass com ló máa ń kọ ẹ̀. So wá ní ìgbà tí ẹni tó ń ṣe tó graduate èmi ti wà ní HND one gbà yẹn. School wo nìyẹn ní Lagos? Federal Polytechnic Auchi. Okay, ibẹ̀ ti ṣe tán. Auchi Poly. Ibẹ̀ mo ti ṣe ND and HND. So ìgbà yẹn ẹni tó ń ṣe program yẹn ti wá kúrò. Wọ́n wá fẹ́ yan ẹlòmíì síbẹ̀. So èmi dẹ̀ ti máa tá a bá ń ṣe meeting mo ti máa ń ṣe àwọn nǹkan tó funny bẹ́ẹ̀ tán ti máa rẹ́rìn. Ẹnìkan kàn wá sọ pé ó yẹ kí n lè ṣe program náà ṣe bí mo ní mo mọ Fábùnmi àbí nǹkan kan. Ó dẹ̀ ti àwọn ọmọ mass com náà máa ń yàn tó máa ń ṣe. So ẹnìkan náà dẹ̀ ti fẹ́ wọbẹ̀ tí ẹni tó ń kúrò yẹn fẹ́ kó máa ṣe lẹ́yìn o. So àwa ń fà á bí méjì. So ẹni tó jẹ́ bí lecturer wa tó jẹ́ Yorùbá tó dàgbà ń bẹ̀ ó wá pè gbogbo wa. That is deputy rector ni ẹni ó wá ní kí méjì ẹnìkan náà wá join pé okay ẹ wá dúró síwájú mi wá ṣe ètò 5 minutes níwájú wọn. Wọ́n tó bí lecturer mẹ́ta àtàwọn student kọ̀ọ̀kan wọ́n ní ká ṣe 5 minutes. So ẹni àkọ́kọ́ ṣe tiẹ̀ ìkejì ṣe. So èmi ni number 3 tán pé mo dẹ̀ rí pé nígbà tá a ṣe program yẹn tán mi ò tiẹ̀ tí dárúkọ ètò tí màá máa ṣe gan pé mo kàn ṣe kí wọ́n mo ṣe báyìí mo dárúkọ mi mo ṣe gbogbo ẹ̀. Máa yẹn kàn ní èmi ni kó lọ máa ṣe program. Ẹ̀rù bà mí pé. Ẹ̀yin lẹ wá ṣe program sí tẹ́ fi di graduate. Ó yẹ ìgbà tí mo ṣe tán gan mo sì ń ṣe. Ìyẹn lórí rédíò ṣé ní community radio ni. No rédíò yẹn nìkan náà ló wà ní Auchi bọ̀ school ló ní. Okay. School ló ní bọ̀ nìkan náà ló wà nù Auchi yẹn. Àwọn tó ní program láti ta náà máa ń wá like irú Futa radio. Okay. Irú bó ṣe rí nìyẹn. So èmi mo wá ń ṣe Yorùbá program yẹn ní every Friday. Title ẹ̀ ní Àràkéńgbé. So at least mo ṣe bí 1.5 years. Wow. So ìgbà tí n bá dé náà màá máa dé sọ́dọ̀ bàbá Kọ́ládé wọ́n á máa fún mi láwọn àdí àti màá máa fi ṣe pé báyìí ni. Torí ìgbà tí mo dé tí mo sọ fún wọn pé wọ́n fún mi program
wọ́n kọ́kọ́ rẹ́rìn wọ́n ní anyway ilẹ̀ Yíbò náà mo ti lè bẹ̀rẹ̀ pé ẹni Yorùbá tí n bá sọ ń bẹ̀ wọ́n á gbà ẹni Yorùbá tí n bá sọ wọ́n máa gbà because èmi gan ò gbọ́ Yorùbá dáadáa ń gbà yẹn mi ò gbọ́ Yorùbá ìdídà kí n sọ Èkìtì àbí kí n sọ Pidgin tá a máa sọ bẹ́ẹ̀ so nǹkan tí mo lè sọ nìyẹn so mo dáhùn fi agídí rúmọ́ bọ̀ máa yẹn kàn sọ pé èmi nà ń fẹ́ guys mi mọ̀ bóyá lómi ti wà èmi ni ẹni àkọ́kọ́ tó máa kọ́ jẹ́ tí òun ṣe mo tí òun ṣe mascom because mi ti ẹ̀ ń ṣe mi sí inú campus yẹn gan campus mẹ́ta ló wà mi sí ń bẹ̀ rárá èmi nìkan tí n bá dẹ̀ ti wá báyìí inú mascom yẹn gangan ni mo máa gbà inú kíláàsì wọn la máa gbà wọnú stúdíò wọn láti lọ ṣe program mo dẹ̀ ṣe mo dẹ̀ rí i pé ọ̀nà gbà fún mi túra so àtìgbà yẹn náà mo ti ń wò pé ó possible kéèmì náà lè ṣe nǹkan báyìí. Àdìgbàdé ti bẹ̀rẹ̀ irú iṣẹ́ bíi content creating jẹ́ pé bí adẹ́nipòṣùnà àbí ká ṣe nǹkan ká gbé sórí ẹ̀rọ kájọjára àwọn ìdojúkọ wo ni ẹ̀ ti rí ó ti ń dógó àbí báwo ni abẹ́kọ̀ ṣe ń jí mọ́ra ni. question yẹn mo dúpẹ́ because ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ yẹn náà kò easy because àkọ́kọ́ mi ò náwọn irinṣẹ́ tí màá máa fi ṣe ń gbà yẹn fóònù gan mo máa ń yá fóònù tí màá sáré réèyàn tó ní fóònù tó ṣe because ẹni téèyàn plan ni fóònù tí mò ń lò kò gbé tó màá lọ tọrọ fóònù mi ò mọ bọ́n ṣe ń edit màá tún máa wẹ́ni tí ó bá mi edit mo lè ṣiṣẹ́ lónìí báyìí kó tó bí ọjọ́ mẹ́rin àbí márùn-ún kí n tó rí ṣe iṣẹ́ tí ò ju 1 minute tí ò pé 1 minute tí wọ́n ti ní màá sì máa bẹ̀yàn màá tún sanwó ṣùgbọ́n nǹkan tó jẹ́ kó rọrùn fún mi ni pé kò ń ṣe pé iṣẹ́ yẹn nìkan ni mò ń ṣe mo níṣẹ́ tí mò ń ṣe as a station engineer ní rédíò so àti finance ẹ̀ kò ṣòro fún mi díẹ̀díẹ̀ mo wá rí i pé ó dà pé fóònù ni ìyà tó ń jẹ mí bí mo kọ́ lọ ra fóònù ìgbà tó yá tí mo rí i pé tí mo tún ní fóònù màá tún máa fi bẹ̀yàn ẹ dákun ẹ bá mi edit ẹ̀ mo tún rí i pé ìyẹn gan ìṣètì tí mo lè kọ́ náà so bọ́n ṣe ń bá mi ṣe èmi náà ń wò díẹ̀ tèmi náà tún fi mo fi lè ṣe for now mo dúpẹ́ pé ó ti ń ṣe dáadáa kì í ṣe pé bóyá mo ti ń gbowó ní online but mo ti rí àwọn oríṣiríṣi àwọn èèyàn tó ń dìde tó ń ràn mí lọ́wọ́ ìgbà kan wà sí tí ẹnìkan tí mò ń polówó fún tó wá tó kó irinṣẹ́ lóríṣiríṣi tó wá rà fún mi tó ní kí n gbà so mo dẹ̀ ráwọn míì tó ń ẹ̀pù mi lóríṣiríṣi kì í ṣe pé bóyá online yẹn gan-an bọ̀ àdúpẹ́ pé àwọn èèyàn ń dìde sí wa. àdúpẹ́ ọlọ́run ó ti ń dogun náà nìyẹn ẹ ń gbà tèmi àtẹ̀yìn jọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ sọ pé ẹ ní ìrẹ́pọ̀ wà láàrin yín àti Alabi Pasuma pé ẹ ti pàdé wọn rí ẹ tún ní ìrẹ́pọ̀ náà wà láàrin yín pẹ̀lú Tai Currency pé ẹ ti pàdé wọn rí ẹni tí wọ́n á bì báyìí tí wọ́n ní ká wò lágbolé fújì kẹ́tì ẹ̀ mú yàn tẹ́ pé olórin fújì tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́run ṣe báyìí èyí náà ti wà ní entertainment náà báyìí pé kẹ́ mú olórin fújì tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ kálẹ̀ lè mú àti pé nígbà tẹ́ pàdé Alhaji Tai Currency àti Alhaji Alabi Pasuma ta ni ẹ bá mi gbé àwọn méjèèjì yẹ̀wò lójú òṣùwọ̀n ẹ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. lákọ̀ọ́kọ́ mo ti rí Alhaji Alabi Wasiu Pasuma Alhaji Pasuma mo ti rí wọn ọ̀gá ńlá mo ti rí wọn ní ẹ̀ẹ̀mejì ìgbà kan tí mo kọ́kọ́ rí wọn àwọn gan wọ́n lè ti gbàgbé báyìí wọ́n wá sí Àmọ̀yé ní ẹ̀yìn ó ti pẹ́ gan bóde àwọn èyí ó wà ní Kogi State wọ́n wá ṣe wedding kan bẹ́ẹ̀ wedding yẹn tán bá lè rántí tán bá wo fídíò yìí wọ́n á rí i pé wọ́n wá ṣe wedding yẹn ẹni tó ń ṣe wedding yẹn jẹ́ ṣàṣà ènìyàn lórúkọ ẹ̀ so wọ́n ní wọ́n wá sí Kogi State nígbà yẹn pé first time èmi dẹ̀ ń gbé Òmù Òkè ìgbà yẹn mò ń ṣe MTN so mo ní láti gbé ìgbà yẹn mò ń lo Oma bus ni àwọn MTN gbé fún mi gbà mo gbé lọ́bẹ̀ orí Oma bus yẹn ni mo dúró sí torí àgbò yẹn dí gan mo sáà ń wò wọ́n lókè yẹn so ìgbà tó wá fẹ́ máa lọ ọ̀nà wá ṣe àwọn sójà tó wá gbé wọn ẹ̀gbẹ́ wa náà gbé mo sáà try kí bọ̀ ọwọ́ mi ò sáà kò bá wọn lọ́jọ́ yẹn tó àwọn gan rí mi wọ́n tó lórí mọ́tò yẹn èmi nìkan mo wà ń bẹ̀ mọ́tò MTN so ìgbà tí màá padà wá rí wọn èmi àti Fábùnmi lórí wọn Fábùnmi Òkèmẹsì olóògbé Fábùnmi Òkèmẹsì bẹ́ẹ̀ ni èmi àti wọn lórí wọn gbà yẹn so ìgbà yẹn wọ́n wá ṣeré kan ní Ìjẹ̀rò ní Èkìtì gbà yẹn so ìgbà yẹn ni wọ́n ti ẹ̀ fún Fábùnmi lówó gan lọ́jọ́ yẹn so wọ́n dẹ̀ ṣe wọ́n kí gbogbo àwa tá a tẹ̀lé wọn gbà yẹn
so wọ́n kí wa a kí wọn mo fi opportunity yẹn rí wọn dáadáa so mo dẹ̀ rí pé láti ìgbà yẹn èmi náà ti ń fọ́ fún wọn ṣàṣà làwọn orin wọn tí mi ò like most especially àwọn eré tó ń ṣe ní stage okay live performance mo máa ń fẹ́ kí n máa gbọ́ mo dẹ̀ máa ń follow wọn even mo follow wọn ní TikTok Instagram so àwọn nìkan náà mo lè sọ pé mò ń tẹ̀lé dáadáa ní àwọn olórin. ẹ ti pàdé Alhaji Taye Currency náà rè bàbá honourable. mo ti pàdé wọn. so nígbà tẹ pàdé wọn náà ẹ̀ka tàwọn náà. èmi àti wọn gan ní picture. ìgbà kan wà tí. ẹni bí tí yẹn lọ́wọ́ ó ṣeé ṣe ká lẹ̀ mọ́ kínní yìí kọ́ bá lè mọ̀ pé ó wà ok mo sì ní ó wà ní Facebook mi post ẹ̀ máa copy ẹ̀ ok so ó ní ìgbà kan tí ẹ̀gbọ́n mi tó ń ṣe program ó yàtọ̀ Gbénga ó yàtọ̀ wọ́n lọ́ọ̀ṣì fídíò wọn kan tó ń ṣe wọ́n lọ́ọ̀ṣì ẹ̀ ní ọ̀lù tó wà ní ọ̀nà Adé Ọ̀yọ́ yìí ọ̀nà Adé Ọ̀yọ́ láti yà sí ní ìlú ọkọ nìyẹn ní road kíní kan 21 bí a movie kí n tó tán ní 21 bí nǹkan kan náà ti ṣe so on the 24th December ni mi rántí yẹ̀yìn kò tí ì pẹ́ náà bí 5 years ago so mo wá lọ bẹ̀ èmi àti bàbá Kọ́ládé Àlàbí èmi mo gbé wọn lọ lọ́jọ́ ọdún yìí so Taye Currency Alhaji Taye Currency wọn wá bẹ̀ so àga tí bàbá Kọ́ládé Àlàbí jókòó sí tébù yẹn náà làwọn náà wá jókòó sí so èmi náà dẹ̀ wà pẹ̀lú bàbá kódà mo kí wọn Alhaji mo fẹ́ bá yín ya fọ́tò wọ́n dẹ̀ wá báyìí mo ya fọ́tò wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ gan-an ìgbà tó ń sọ̀rọ̀ gan-an wọ́n tún rí fáà pé wọ́n lọ Kogi State wọn mọ bọ́n ṣe máa júwe ọ̀nà kan èmi mo tún sọ fún wọn pé ibi báyìí báyìí ni torí wájú náà lájọ wà so wọ́n ṣe dáadáa sí wa lọ́jọ́ yẹn dáadáa wọ́n kí wa dáadáa so ìgbà tí màá tún wá padà rí wọn ìgbà tó ń wá sí rédíò ibi tèmi ti ń ṣiṣẹ́ that is last year àbí last 2 years tí wọ́n wá sórí ètò Osinpẹpẹ lọ́dọ̀ wa so àjọ ríra dáadáa mo kí wọn rí so kò sí nǹkan kan náà láàrin àwọn méjèèjì. ṣùgbọ́n pẹ̀lú gbogbo táwọn èèyàn ń sọ nípa wọn báwo lè ń ṣe rí sí tó jẹ́ pé nǹkan táwọn èèyàn ń sọ nípa wọn pàápàá jùlọ àwọn tó bá ti tẹ̀lé wọn rí. ẹ mọ̀ ìgbà tí mo rí wọn ní yíẹ̀ tí mo kọ́kọ́ rí wọn yẹn bí wọ́n ṣe sí wa lọ́jọ́ yẹn ó yàtọ̀ sí bọ́n ṣe padà ṣe kì í ṣe pé bóyá ní ìgbà tán rí wa nígbà yẹn o bọ́n ṣe everybody náà kàn kí tán ṣe. ẹ̀jẹ̀ kò lè jẹ́ pé tó àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ tó àwọn bàbá Kọ́ládé àbí tó wà ń bẹ bàbá Kọ́ládé àbí wà ń bẹ. ìgbà tán wá sí rédíò náà kì í ṣe pé wọ́n ṣùgbọ́n tó wọ́n gba aga sí yàn. àráyè sọ̀rọ̀ náà gbé ìdílé sọ pé wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. inú ẹ mọ̀ nítorí wá ṣe náà kì í ṣe tí mo lè fi bá wọn sọ̀rọ̀. bọ́bá yìí ṣe rí wọn ṣọ́ jẹ́ èèyàn tó ń kóyàn mọ́ra. ní bí mo ṣe rí wọn ní first time yẹn tí mo rí wọn dáadáa yẹn wọ́n kóyàn mọ́ra. second time ńkọ́. àwọn nìkan ni wọ́n dá wá lọ́jọ́ yẹn. wọ́n lè bá wọ́n lè wọ́n ní o táìmù yẹn mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ ti wà lẹ̀ so èmi ò lè sọ pé báyìí torí èmi ò sún mọ́ wọn. bọ̀ mo sáà pé mo mọ̀ wọn. ẹ jẹ́ wọ́n bí ibèrè ọlọ́run ṣe bá ọlọ́run ti fún láǹfààní báyìí ẹ tẹ́ pé ẹ ti pàdé Alhaji Alabi Pasuma tó pàdé ìyẹn bàbá honourable náà ìyẹn Taye Currency wọ́n ní kẹ́ mú kan náà méjèèjì báyìí kó kí ẹ mú kan nínú àwọn méjèèjì pé talẹ̀ máa mú kó kí àyàn tẹ́ gbé fún jù. yàtọ̀ sí pé àwọn méjì yẹn gan wọ́n bá ní kí n mú onífújì tí mo dìídì nífẹ̀ẹ́ sí jù yàtọ̀ sí pé àwọn méjì yẹn gbogbo àwọn tó ń kọ fújì yẹn Pasuma ni mo máa mú. generation. bí pé bóyá èèyàn ní natural ìfẹ́ fún èèyàn ni mo dìídì fẹ́ràn wọn láti bẹ̀rẹ̀ àwọn méjèèjì yẹn náà ni mo lè ní mo fẹ́ràn Alhaji Taye Currency. Taye Currency o ṣùgbọ́n tán bá ní kí n mú ẹnìkan Pasuma ni mo máa. ṣé ìbílẹ̀ tó pé kọ̀tẹ́ gbẹ́tẹ̀ kò bí Pasuma ń pa àwọn èèyàn mọ́ra mo ní Pasuma lọ southside báyà pa àwọn èèyàn lọ bọ̀ àbíṣe ìṣàkọsẹ́ wọn ni tó bí àdìpọ̀ náà mọ́ra. àríṣe ni àríkànà gbogbo nǹkan téèyàn ń wò yẹn náà ara ẹ̀ ni kì í ṣe pé èmi àti wọn jọ ń gbé bọ̀ bí mo ṣe máa ń rí wọn tí mo dẹ̀ ṣe máa ń rí ṣe sí wọn ó jẹ́ kí n mọ̀ pé ẹni yìí lóò mi ò tí mọ̀ wọn ò bọ̀ mo mọ̀ pé a sì máa súnmọ́ra ju ìgbà tí a ríra yẹn mo mọ̀ pé mo sì máa súnmọ́ wọn dáadáa because mo kàn láìkí wọn àtòrin wa àti gbogbo ẹ̀ bọ̀dán bá ń sọ pé ẹni tó tún ń kọrin tí mo tún láì mo lè mú àwọn Màláíkà
tí mo tún máa ń gbọ́ bọ̀ àwọn Táyé Currency náà à ń gbọ́ wọn. náà ẹ sọ tó yé mi bẹ́ẹ̀ ṣe ẹ kì í gbọ́ wọn. Kì í ṣe pé mo jẹ́ fáǹsì fújì tó yẹn ṣùgbọ́n àwọn méjì yẹn ni mo mọ̀ pé mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ Pasuma yẹn mo máa ń fọ́lò wọn. ṣé ẹ̀yin gbà pé lóòótọ́ pé pàpé wọ́n fún ní fújì tí ń kú wọ́n nítorí pé lọ́wọ́ ta wáyé kò wá sí àwọn ọ̀jẹ̀ ẹ̀wẹ́ fújì tó dìde ọ̀pọ̀lọpọ̀ láìpẹ́ ìta ilé àwọn tó padà ń tẹ̀ tó dìde ẹ̀yìn àwọn bíi three leather pé kò wá sí àwọn kéékèèké pọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́kọ́ fújì bóyá bí hip hop náà wá ń yà sí. Màá tún padà sí question àkọ́kọ́ tẹ́ ẹ béèrè pé ìdí tí mo fi nífẹ̀ẹ́ Alhaji Wasiu Alabi Pasuma yẹn òun ni bí òkè ń sìn ẹ́ ní ó dà pé fújì ti ń kú. irọ́ mi ò sọ bẹ́ẹ̀ mo ń bí yín ní o àwọn èèyàn ń sọ ní àwọn èèyàn ń sọ pé ó dà pé fújì ti ń kú yàtọ̀ sí àwọn tó ṣẹ̀ dé ẹ dárúkọ Three Leather àwọn pẹ́ federal náà àwọn pẹ́ federal so àtàwọn kọ̀ọ̀kan náà tí wọ́n ń wà báyìí tẹ bá wò ẹ rí i pé product Pasuma ni wọ́n because ìgbà tí àwọn náà ti sọ nínú interview kan pé ó dà pé bóyá interview àbínú ni pé wọ́n rí i pé wọ́n dẹ̀ lọ gbá wọn ẹlòmíì wọn kó wọn síta sí i àlè sọ pé fújì ń kú mọ́ sí i ìbí bọ̀bọ́ kí náà forúkọ rẹ̀ mi yìí tó ń kọrin bíi màláìkà yìí àkọ́bí àbí nǹkan kan. màláìkà àbí bí Saheed Òṣùpá irọ́ tó orí kan wà ta ní àpẹẹrẹ Òṣùpá wà àrí kan náà wà láàrin mi sáyà àwọn Idris Adoma náà wà àwọn Saheed Òṣùpá náà. ìkan ń kọrin bíi màláìkà báyìí tó yẹ pé ó ń kọrin tẹ bá bá wà jẹ kinní kan orin ẹ̀ náà circulate sí mo dẹ̀ rí i pé màláìkà dẹ̀ ń gbé dáadáa ó ń gbé dáadáa and Pasuma náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ so àwọn Òṣùpá Saheed náà Alhaji Òṣùpá Saheed àwọn náà ń ṣe bẹ́ẹ̀ àárẹ̀ àwọn ọmọ wọn tó ti pọ̀ lóríṣiríṣi ń sìn kódà àwọn ti Òṣùpá Saheed yẹn gan ti ẹ̀ pọ̀ táwọn tó ń kọrin bíi tiwọn and bàbá wa K1 the ultimate ẹ̀wọ̀ ẹ̀yẹ́ mẹ́ta tán K1 junior wọ́n dẹ̀ tún pọ̀ bẹ́ẹ̀ àwọn tó ti ẹ̀ kọrin bíi K1 wọ́n pọ̀ bàbá kan wà nìbàdàn ìbáyìí Ramoni Àkànní bàbá Alhaji Ramoni Àkànní wọ́n kọrin bíi K1 dáadáa wọ́n ti wá ṣeré dáadáa lójú mi tí mo ti wà bẹ́ẹ̀ ìgbà tí ọ̀rọ̀ lọ́mọ ń ṣe bóyá 20 years on stage ní Òṣogbo I was there àwọn ló kọrin ìgbà tí mo wà ń ta gan tá àti wọlé mo fi pé mo ní Wàsíù náà pè wá bíi lónìí so wọ́n dẹ̀ ń kọrin wọ́n ń deliver irú junior yẹn báyìí K1 junior òun náà táwọn bàbá wọ̀nyí náà tán bá dàgbà àwọn èèyàn sì máa gbé fújì lọ. lákòótán ọ̀rọ̀ wo bí ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún àwọn tẹ́pọ̀ fúra náà fẹ́ di bí content creator àti pé àwọn náà sí ibo ni kàn ti bẹ̀rẹ̀ kí ni kí wọ́n ṣe láti pé wọ́n ní ọ̀nà àbáyọ nínú ìdíṣẹ́ ẹ̀ka ṣe content lórí ẹ̀ka ìlújára. ẹni tí màá sọ ni pé kò tí ẹ̀ ń ṣe content creator nìkan fún gbogbo iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe tó bá ti jẹ́ entertainment kó jọ kó níṣẹ́ kan tí ó máa ṣe because téèyàn bá wò pé ó máa tètè di owó tí ò tètè di owó ó má di pé a máa mú ìfàsẹ́yìn bá pé kì í sọ̀nà lélẹ̀ ìgbà tó náà máa gbàdúrà èèyàn ó lè pẹ́ gan ó dẹ̀ lè yá wọ́n rí èèyàn tó ti débẹ̀ bíi 5-6 years tí ò tí achieve anything wọ́n dẹ̀ rí èèyàn tó ń wọbẹ̀ ní èyí ẹ̀ pé wọ́n á ti máa gbó kíkẹ́ káàkiri ṣùgbọ́n kéèyàn kọ́kọ́ bóyá ó níṣẹ́ kan tó ń ṣe sódà kò ní gbọ́ ojú lébẹ̀ yẹn pé kó kàn máa ṣe bíi side hustle kì í ṣe pé kó wà ń bẹ̀ full time kó kàn content tí mo fẹ́ máa ṣe èèyàn lè ṣe tó wáyé pé ó níyàn tó jẹ́ backup but tí ó bá sí ní sọ pé ó wá nǹkan tó ń ṣe gbogbo ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ yẹn náà tí mo rí pé challenges yẹn pọ̀ ṣùgbọ́n torí pé mò ń ṣiṣẹ́ mo wò pé kò ń ṣe pé òun nìkan náà mò ń ṣe bẹ́ẹ̀ ni so òun ló jẹ́ kódà pé ó yí sí ìlú àti tètè yá fún mi yes so most of àwọn nǹkan tí mo ti ní kì í ṣe content creator ló jẹ́ kí n creating ló jẹ́ kí n mo ti ní àwọn nǹkan tí mo dẹ̀ ń ṣe náà owó ara mi mo fi ń ṣe. ẹ ṣeun ẹ̀yin tẹ́ bá ń wò wá láti bí ìṣẹ́jú mélòó kan ìyẹn DJ Martino Adédára àwọn náà ni àjọ ń fi ọ̀rọ̀ jomi sọ̀rọ̀ ẹ pé ìyẹn social media handle yìí fún àwọn èèyàn àwọn kan yẹn lè fẹ́ search láti wá àwọn iṣẹ́ ìyẹn lórí ẹ̀rọ káyọ̀jára. ní gbogbo social media handle tí mo wà DJ Martino Adédára DJ Martino Adédára
àti J Martino, that is Martino Adédára Yorùbá Adédára, so DJ Martino Adédára anywhere tẹ́ bá dé, ìyẹn lórí TikTok, Facebook, Instagram, YouTube. gbogbo ẹ̀ àti Twitter X, orúkọ tí mò ń jẹ́ ń bẹ ni Ẹ ṣeun. ẹ ṣé gan.